lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Mo kí kálẹ̀ àwọn bàbá mi látọ̀dọ̀ bàbá mi tí mo dárúkọ yẹn. Mo sì máa ń wí ní gbogbo bíi kọ́ ní dákíndé lọ́rùn kí n máa wí pé tí mo bá wáyé nígbà ègbèje bí mo bá wáyé nígbà ẹgbẹ̀fà lódìdí bẹ́ẹ̀ síbi tá a ti wí. Alátàndá Habibu ni ó dùn mí. Abala gègé bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà. Alátàndá Habibu ni ó dùn mí kọ́ ní kéwú. Andarúgbò àbá kó máa kílù yẹn máa lọ díẹ̀ díẹ̀ o dẹ̀ ní àwọn pariwo àfa wa àkàtìrà àfa tó ń darúgbò wa ti dè yẹn. Tíra àfa tó ń dẹ́kun àká àsìdàfà. Onítùmọ̀ náà nù. Onítùmọ̀ náà nù. Ẹni akátìrà rẹ̀ ló ní ìtumọ̀ lọ́dọ̀ tiwa. Ẹni tó bá ní ìtumọ̀ ó gbọ́dọ̀ pẹ̀lú ara wọn kó tó gbé náà ni. Tí mo bá wáyé nígbà ègbèje tí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà. Alátàndá Habibu ni ó tún. Babalá gègé bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà. Alátàndá Habibu ni ó tún mi kọ́ ní kéwú. Gbogbo ntọ́lọ́mọ̀ ní ẹ̀mí gígùn aláfíàrà kó bá wa ṣe fún Babalá gègé. Amina. Albadilu wal asilu abalawusa albadilu wal asilu sẹ́ni gbogbo tó da ayé láàmú yẹn badilu lẹ́lòmí kì í ṣe asilu ni alibadilu wọ́n ní nàkàrà lìjẹ̀míìlà ìsáwà jáde alibadila tó bá tún ti rí nǹkan mi yóò kọ́ yìí sí tilé wọn wàlẹ̀ asilu láyà takalla máa kánà lìjẹ̀mí máa kánà lìbadilu jẹ̀míìlà. Ẹlòmíì ni aláàtijọ́ ìsáná mi ò tó ní ká tó wá kí iná tó fi yẹn ṣe. Wà á máa ń fa sà. Akísàrò náà olúmọ. Sọ́dọ̀ bá àwọn náà wí. Wàlẹ́ kì í fa sà. Ṣebí kéwú ló ń mìírí. Àsìlámù náà tọ́lé. Ṣebí kéwú ló ń mìírí. Nígbà tí wàhálà ní ẹ̀fọ́ tàbí kéyì. Tí ní ẹ̀fọ́ mìírí. Kéwú ló mímọ̀ ló mìírí. Lẹ́yìn tí wọ́n ṣe ìsẹ̀yìn dúlì nìdán, ojú wa ni a tún kéwú kí ni ká tún wá ké. Kí ló sọ bẹ́ẹ̀ kó tún kù? Nǹkan pọ̀ láyé púpọ̀ náà. Àsìlámù náà tọ́mìíràn. Gbogbo àgbàlagbà tó lè lọ rí pátápátá tí wọ́n fi wàhálà kó nǹkan jọ ẹ má jà bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ o. Tó fi dèrè fáwọn báyìí. Ẹ má jà bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ o. Gbogbo ayé ló ń wò yín lọ́ọ̀kan báyìí o. Gbogbo tíìmù tí o bá ti bẹ̀rù relegation. Gbogbo tíìmù tí o bá ti bẹ̀rù relegation. Kí wọ́n má bàrà wọn rẹ́. Kí wọ́n má bàrà wọn rẹ́. Ẹjọ́ lọ́pọ̀ ni. Ẹ má bàrà wọn rẹ́. Wọ́n má bàrà wọn rẹ́. Kí goalkeeper. Kó máa bínú striker. Kó máa bínú striker. Kí striker máa bínú goalkeeper. Ọjà àjọ jẹ wọ́n ni. Ṣé wọ́n sọ fún yín pé àga ẹrú àga olówó sọ bẹ́ẹ̀? Àga olówó. Ṣé wọ́n sọ fún yín pé ó ti wọ́n ọmọ ẹrú? Ṣé wọ́n sọ fún yín pé ó ti wọ́n ọmọ ẹrú ni? Sẹ́ni tíwájú òfin tì. Wọ́n sọ fún yín pé ẹ̀yìn náà ta bàbá wa pẹ̀lú títù àwọn ọmọ ni. Sọ́sọ bẹ́ẹ̀ fún yín pé ẹ̀yìn náà bàbá wa tí wọ́n bí wọn tí wọ́n wà. Sọ́sọ bẹ́ẹ̀ ìbẹ̀ náà ni ó tún wà àmọ́ tí wọ́n bí ni. Àwọn tá a ti sọjí láti inú oyún. Nínú bí tá a wà yìí, tí ẹ bá wà níbi ìbáyìí, tó bá gbọ́ kó yóò bá lé gàlà hádìrò lè gà àyíbá. Ẹni tó wà ní kó sọ fẹ́ ní tó sọ fẹ́ ní. Gbogbo tí ò sẹ́tù ẹ̀jẹ̀ ò lọ sẹ́tù. Gbogbo tí ò sẹ́tù ẹ̀jẹ̀ ò lọ sẹ́tù.
yóò ti máa lọ nìyẹn jẹ́ sọ pé Kadiru Nabiyullah Musa Nabiyullah àwọn méjèèjì ànábì Ọlọ́run ni níjọ́ tí wọ́n fẹ́ parí ọ̀rọ̀ wọn ádáfìlà kúbẹ́yìn ní wàbẹ́yìn náà kà ní wọ́n jọ wí kẹ́lẹ́ mọ́tò lè kú fúri kèfèrí ló yẹ kó sọ sí kèfèrí kì í ṣe mùsùlùmí ló yẹ kó sọ sí mùsùlùmí alájà àgbà àtàlájà àdámọ̀ nìkan wọlé wọn náà méjèèjì náà. walakin fasa silamun adomira. ntí o bá ti mú Musa àti Adiru wọn náà ìkẹ́ wọlé wọn náà méjèèjì ádáfìlà kúbẹ́yìn ní wàbẹ́yìn náà kà ṣé mùsùlùmí ló yẹ kó sọ sí mùsùlùmí ni. Ànábì Ọlọ́run sọ sí làwọn tọ́lọ́wọ̀n sì parẹ́ kúnlá lùkọ́ yá ni. àwọn tá a jẹ́ ọmọ àgbàlagbà ẹ̀ mẹ́jẹ̀ ayọ̀ gbogbo òkè pátápátá wọ́n ti kó fún yín. Agbájì Àdàbí Markazi tí ẹni tí o bá ti jẹ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yíbo làbá tiẹ̀. ẹni tí o bá ti jẹ́ ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yíbo làbá rẹ gbọdọ̀ jẹ́ lẹ́yìn báyìí. لا ملك بينكم إلى ما وهذه الضجة العظمى إلى ما وهذه الضجة العظمى إلى ما إلى ما لخلف بينكم إلى ما gbogbo kánà àti gbogbo kálukú bá dé báyìí níwájú tẹ́ ẹ bá fẹ́ pàṣẹ ṣùgbọ́n yóò kàn ya wèrè ni yóò bá lọ níbẹ̀ báyìí. إلى ما لخلف wáyé tí àná ló fẹ́ kọ́ wọ́n máa bá wọn níwájú báyìí. بينكم إلى ما. àwọn tí wọ́n wà ní gbogbo ọwọ́ ìlà oòrùn láfíríkà wọn bá kó aṣẹ́rù ni láwùdà Ìlọrin wà nílùú. وهذه ضجة العظمى إلى ما وهذه ضجة العظمى إلى ما. àwọn àbá wa méjèèjì ẹjẹ́ àdúgbẹ́ bọ́lọ̀ ń fún wa tó wà lọ́ọ́ fi kan sábẹ́kúta tó fi kan síbi báyìí kí lè bá máa ṣe. إلى ما الخلف ẹ ti da ayé rú báwọn. بينكم إلى ما. gbogbo yìí bàbá mi ní kálẹ̀ bàbá wa Alori Maulana Fadilatu Sheikh Muhammad Bashir Adam Abdullah Al-Ilori. وهذه ضجة العظمى إلى ما. ẹ ṣeun oore tẹ́ ẹ ṣe wá adúpẹ́ lọ́wọ́ yín gan-an àyìn náà pè mí wá bí báyìí olódìdí orí ni wọ́n fi fóònù mọ́lẹ̀ báyìí ni ìyá Sàtáàrù abáláwùsá akérèmọ̀kọ̀ èkúté tí wọ́n máa ń dẹ pápẹ́ fún. èkúté tí wọ́n máa ń dẹ pápẹ́ fún. tí ó yẹ ẹran jẹ tí pápẹ́ ò ní rí. tí ó yẹ ẹran jẹ tí pápẹ́ ò sì ní rí. ilé Maulana ya Sàtáàrù. إلى ما الخلف بينكم إلى ما. bàbá ṣá Sàtáàrù abẹ́rẹ́ ńìlọrin àwọn bá wà ní ohun wọn ìkan náà ni nígbà tí oṣù máa lè ohun wọn yàtọ̀ gbogbo wọn bàbá àtúnṣe kiri àbá tó dáa ni agbáramọ́gbọ́lá ni mo ṣe mi ò gbọ́dọ̀ báwọn abẹ́rẹ́ ráyè ni agbáramọ́gbọ́lá ṣé máa tọ́ kí mi ò ráyè bọ́ lórí wa. وهذه ضجة العظمى إلى ما. alágége wọn náà fún àwọn alimahadis wa sọ́dún mi wọ́n bá mi sọ̀rọ̀ wọn á nà rú gbogbo ọmọ kọ́ńtà kó lè nà kọ́ ló lè nà rú bẹ́ẹ̀ mo fi ní kí a máa fi tẹ̀síbá kún kí ó fẹ́ tẹ́ bá kọ́ tẹ̀síbá àtàrí ló jẹ́ ká nà rú kì í ṣe mọ́ríkàsì. tẹ̀sùbá tá a ní lójú ọ̀nà o kì í ṣe ti mẹ́ríkàsì. tá a bá ní tẹ̀sùbá láti lé yẹn ó gíran nù. tẹ̀sùbá ni oníjó gíran. wọ́n ti sọ bá a wípé tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ wọ́n á jọ fún un bẹ́ẹ̀ kò lẹ́ ní padà síbẹ̀. gbogbo tá a bá ti rí tó bá ti jókòó àfáwà àfáwà dọ́dọ̀. gbogbo tá a bá ti rí tó bá ti jókòó àfáwà náà ni. ẹnìyẹn kọ́ mọ́. èmi kìnnì kan sì pàdé mi bẹ́ẹ̀ àmì tẹ̀sí. rárá irin tó máa tẹ̀ fún ni kọ́lé mi irin tó máa tẹ̀ fún ni. rárá mi ò ní rọ ọ̀la síyàn yẹlẹ rọ mi tí màá rọ màá dúró báyìí ni ọba tó ti dá mi tán tó wà lọ ṣe ní tẹ̀bílẹ̀ gidi máa gé jókòtò wọ́n ní kò ní fìtì kò ní fìtì ni. وهذه ضجة العظمى إلى ما. mo kí yín dáadáa mo kí gbogbo àgbàlagbà ṣé òsèlú là mo kí yín mo wá kí gbogbo àwọn ńláńlá tó wà ní kò sí tálá pè ní kì í ṣe ńlá ní kankanlẹ̀ bí ju gbogbo ayé lọ Ìlọrin mo máa sọ gbogbo ìgbà ńlá tó wà nílọrin wà nílùú mi ṣùgbọ́n kò sí ilé táàdé táàdé bá ńlá lẹ́bi ju gbogbo ayé lọ.
ẹ kú òní bí pé kò sí irú yín níbo mi irú yín ni bàbá tájú àtàjù wa wà lábẹ́kúta wọn ní lọ bí tí ò sí wọn. ntẹ́ ibi jù wá lọ ni pé kò sí ilé tá a kàn tá a ní bá ńlá. Family kọ̀ọ̀kan ńláńlá ni. ẹ mẹ́nu kó mi pẹ́ tó wá rí kíní kan ẹ sọ pé kì í ṣe ńlá ńlá làwọn náà ti bí wa náà. إلى بالكل فوق بين الدموع إلى باء وهذه جدة الأسماء إلى ما. bàbá wa Adéọlá ẹ jọ̀ọ́ sórí ńjọ́ tí àwọn èèyàn di èèyàn tán pátápátá ẹ gbàgbé ẹ tí wọ́n di èèyàn tán pátápátá táwọn ńláńlá ti lo ilẹ̀ tẹ ẹ bá rí ẹni tóun náà tó wá lámìlaka torí àyè ìjòkó báyìí ẹ kí onítọ̀ ń kúṣẹ́ o bàbá Adéọlá yẹn ẹ kí wọn kúṣẹ́ o Ẹ kí wẹ́n ni ẹ kúṣẹ́ o. ẹ kí wọn kúṣẹ́ o àwọn yẹn ti dá nǹkan tán ìlú tó bá kà máa ṣe kà máa ṣe lò bàbá àgbà ìgbìmọ̀ àti lò Wọ́n ti lò bẹ̀. bàbá alágbà yìí ti lò Tí bẹ́ẹ̀ wọ́n ti lò. àlẹ́ àlórí lò Ìlọrin. àlùmísíkìnì lò Ìlọrin. níbi báyìí Níbí. lẹ́yìn tó wá dàgbà ìjòkó báyìí akáwọn kan la ẹrìn dín má ga yẹn tó àwọn yẹn máa ń léyàn dídé bẹ́ẹ̀. Bàbá ẹ̀rìn dímọ̀ àga yẹn. Ẹ̀rìn dímọ̀ ẹ̀tẹ̀ dímọ̀. Kúrò yẹn máa ń léyàn kó bẹ̀. olúwa ní àwọn kan àkàràjì náà mi kò lóṣù ọmọ kan ọmọ kẹrì mi àwọn la lé wọn kúrò bẹ́ẹ̀ olúwa láwọn kan wọn ni wọ́n jáde kó bẹ́ẹ̀ fún ara wọn àwọn tí wọ́n jáde kó bẹ́ẹ̀ fún ara wọn jọ tí wọ́n jáde yẹn àwa wò wọn pé iṣẹ́ ẹ̀gbọ́n bí tẹ́ ti jáde o olúwa ní tẹ́ ẹ bá ṣe pé a rò ó pé wọ́n sunkún lé wọn ká tó fún wọn ni lálàbí tàbí bọ́tì ní ilá yọ mi ìbò àṣùwọ̀n. kò sí eré fún ọmọ abalasa kò sí eré fún ọmọ. Kò sí eré fún. ọmọ bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ni. Akramakumullah. kò sí eré fún. Kò sí eré fún. ọmọ táwọn tó bí ti wòran rí. Ọmọ tí àwọn tó bí tí wọ́n ti wòrán rí kò sẹ́rẹ́ fún ọ. àwòrán òun náà. Kó tí wọ́n máa wòrán òun náà kò sẹ́rẹ́ fún ọ. Erékẹ̀, àwọn tí wọ́n bí ẹ wòrán. wọ́n wá wòran wọn. Ìwé náà tí wọ́n wòrán. Àwọn tí wọ́n bí ẹ wọ́n wòrán. wọ́n máa ń wòran wọn. Wọ́n wá ń wo ìran ìwọ. wọ́n wá ń ṣeré. Ìwọ wá ń ṣeré. ṣé o mọ̀ pé njọ́ tí àbáyé ti jòkó lórí àgàtà ni wọ́n dìde mú. àkàǹkò làṣẹ eré àti dìde bẹ́ẹ̀ nìkan. gbogbo tó tóbi lọ́dọ̀ yìí kékeré náà ṣe ni wọ́n. bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ òkàmọ́ lè adàlù. bẹ́ẹ̀ ni ilé ìyá lórí. bẹ́ẹ̀ ni ilé jìgẹ́ mọ̀ láṣẹ Aláàjì Ibrahim. wọn rẹ́dí àti dìde bẹ́ẹ̀ nìkan. tí ẹnìkan bá wá tó bá bẹ́ẹ̀ nìkan wá space tó bá ti rí tiẹ̀ kó jòkó mẹ́ gbogbo níta wá fi mójútó ní kó mójútó olúwa sọ fún yàrá ìyáńjọ tí wọ́n tẹ̀ jáde yẹn lé wọn lọ́dún kùsùn ní kí táwọn bá bẹ kó lù wá ibẹ̀ ni wọn kì í mú fúfú yẹ ó dáa kí a máa ṣe níbi ilẹ̀ tí kòkòrò tó lè pa obì ò bá sí kóbi máa ṣe tó wà wọn bí tí kòkòrò bá ti máa lọ síbi ìtàkùn obì kóbi máa ṣe nǹkan kó máa ṣe tó dá. Níbi tí tó kòkòrò pọ̀ tó lè àkàlà kó má ṣe tóun. gbogbo àwa táwa nínú ètò yìí ẹ fi bàbá Adéọlá yìí wọ́n tóbi jù wọ́n tóbi jù ẹ ti tóbi jù Ẹ tóbi jù. ẹ dàbí láàmú gan Bàbá Adéọlá. ẹ dàbí láàmú ẹ tóbi jù. Ẹ tóbi jù. wàláhì ẹ tóbi jù. Bàbá tún forúkọ Ọlọ́run bọ̀dà. Wàláhì ẹ tóbi jù. àbá aṣọ lẹ́ẹ̀kan. Bàbá ọmọ bẹ́ẹ̀ ni. ẹ máa gbọ́ ọkọ wọn ni àwọn náà sì máa gbọ́ tó ń pè láyé ni Ayé nù. ayé ti fẹ̀ Ayé ti fẹ̀. àwọn kan ò mọ̀ ẹ́ Àwọn kan ò mọ̀ ẹ́. bó ṣe tó yẹn náà Bó ṣe tó yẹn náà. Bó ṣe ló kọ tó wàláhì àwọn kan wà wọ́n mọ̀ ẹ́. nínú ayé yìí náà Ayé tóbi jù bó ti rò lọ. ẹni tí ò mọ ẹni tó tóbi yẹn ó dẹ̀ mọ ẹni tó kéré. tó bẹ́ẹ̀ fún Ẹni tí ò mọ ẹni tó tóbi yẹn ó dẹ̀ mọ ẹni tó kéré. àní tẹ bá kéré ṣe súnfín mọ́ ó lè bá yé yín. Àní tẹ́ ẹ bá kéwú ẹ fi súnfín kún un kó lè yé yín kó má lè yíwọ́. àlọ́ sọ fún ẹ pé kò ní túmọ̀. Ta ló sọ fún ẹ wípé kò nítumọ̀? bá a máa ń sáku láti mọ̀ wá sí inú wa ó wú wá fi ń ṣàtì ọ̀kọ́. Ọ̀dìyá. bá a máa mọ̀ ká pàtì mọ̀ wá sí inú wa ó gbó. Aláwìyà. àtẹ́gùn ó gbé wọn kó wájú ilé yìí torí ẹ̀ fọlọ́mọ̀ wọn. Ikú tẹ̀lé kọ́ wọn. Tẹ́ ẹ bá ti fọlọ́ mọ̀ wọ́n. Atẹ́gùn ó padà gbé wọn kó lé lọ́wọ́ yín. ní kú òkú sí tó nǹkan fi ṣe wọ́n tẹ́ bá dọ́lọ́ wọn. láyé yẹn tẹ́kí falẹ̀ mọ̀ sí ikú ayé kú ní abudan dẹ̀dá. ẹni tó máa tó ṣe Ẹni tó máa ń tí ń ṣe. làáfà máa jèrè. Làfọ́ ó jèrè. kì í jẹ́ tó mọ̀ kí bàbá. Kì í ṣe ẹni tó mọ kí wọ́n àfa túbọ̀ báwọn. Bẹ́ẹ̀ni tó bá kọ́ ké ẹni bá máa ń tí ń ṣe ló jèrè. n tí mo dẹ̀ ń sọ yẹn mo lè sọ ọ́ dọ̀la. mo ṣe ń sọ yìí. Pẹ̀lú rìsíptì sí ni. a máa sọ ọ́ dọ̀la. wọ́n ti fi kíní wọ́n ti fi sàtìlẹ̀ wọn àbí gbogbo olùkúlù ti lọ́ọ́ ìlànà. إذا حقق الرحمن نية عبده فليس له شيء يليق كحمده. ó bá bá èèyàn gbé ọ̀rọ̀ rẹ̀ kábi tó yẹ kó gbé ìkà bó ṣe bọ́rọ̀ yín gbé ìkà yìí gbogbo ọ̀nà ìgbàdúgbẹ́ ni kẹ́ máa fi dùn. قل الحمد لله
débi tẹ́ bá ta àwọn kan ta pàtí wọn débẹ̀ yẹn. فما كل ناوي رام شيئا بواجبه. àìmọ̀ fàáta ẹlòmíì kan ní òjò bẹ̀rẹ̀ náà àkàkọ́ lẹ̀ pé yóò bẹ̀rẹ̀ mọ́ ni. وما كل ناوي رام شيئا بواجبه. ẹ̀ńtọ́lọ̀ máa ń sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ni kó máa dúpẹ́ bọ́lá. فما كل ناوي رام شيئا بواجبه. gbogbo àwọn tọ́lọ̀ ń bá sí ìbọ̀ báyìí ìlú tọ́lọ̀ ń kẹ́ tó lọ́rin mo tún tún padà síbẹ̀ mo fẹ́ sọ kalẹ̀ níbi ìbáyìí nù. ìlú tọ́lọ̀ ń kẹ́. kò sí ilẹ̀ Yorùbá yìí mọ́ ẹ má jẹ́ kéèyàn máa tàwa jẹ kéèyàn kan sọ pé kíní kan tó wà ń tara rẹ̀ jẹ ni. kò sí. bẹ́ẹ̀ bá ti jẹ atútúbà mi kí ló jẹ́ nígbà tí gbogbo ayé ni kẹ́ máa fi sí àdáhàlàmí atútúbà àdáhàlàmí. tó bá jẹ́ yẹn bí ẹ máa fi àdáhàlàmí kún. ẹ má jẹ́ ń bò mí kó yọ̀ yẹn kú mẹ́. tó bá jẹ́ ń bọ̀ mí kó má fi kún. Ìlọrin ṣó ti yé. ẹ dákun èmi ò mọ tí n bá sì sọ pé mi ò mọ̀ náà mi ò dáṣẹ́ Ádámọ̀ wọ̀n ni Ádámọ̀ tó yẹ kóhun ló kọ́kọ́ rìnrìn ní gbogbo tó jìnnà ṣé Ádámọ̀ mò ń sọ nígbàna láàárọ̀ lọ́jọ́ àwọn ẹ̀dá ẹ̀ ṣé Ibrahima tí àwa di ẹni tá a fẹ́ràn ṣé Ádámọ̀ ni òun ló ń jọ tí ṣé Ádámọ̀ ń kí gbogbo àwọn afábọ̀ tó ń kí wọn bọ̀ tó ń gbà tó lọ ṣé Ibrahima wọn á mú kálámù ti bẹ́ẹ̀ wọ́n fi hàn sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á mú mi wọ́n ní ìnàlẹ́ ti jà nìyí na kútù bàǹkẹ̀bí ra wà á ti ba ó mọ̀ṣà ihò wọn kí ẹlòmíì bá wọn. Ọlá ń kíbára hàn ẹni tó sọ̀rọ̀ jọ táwọn tí wọ́n kọ́ àwọn tí wọ́n kọ́ yín wà láyé tí wọ́n kó sí lẹ́nu lẹ́yìn wá délé nìtẹ́ lórí Facebook tẹ́ nígbà dáhùn ọ̀gá ó ní ana abudu ìbọ̀rọ̀ yìí àfa àwọn ọmọ ẹgbẹ́ àfa wa àwọn náà ti yà nǹkan jù ó ní ana abudu ìbọ̀rọ̀ yìí ó wà ní ẹ̀ńdà sẹ̀rìn àjì tó tún mọ̀ pé ó lè wà ní akọ́mọdé nulẹ̀ wọ́n ní wàlá kí n na sẹ́rù sáàtì ẹ̀ńdà hakikati. àwọn ni ana lè kọlu ó ní mo gbóhùn bàrà àmọ́ nù ayé bàbá yìí ó ní ana lè kọlu mini wòle kulu wani wale kulu mina wani tafakar fi adal kawli dalamu makanati nati o bɛ yawo yan o tún wá ba gbɔ yɛyɛyɛ o ni fajawo bi fayafi filima ari filamu tura fakadi kasurɔli akitaabu andari kisaawiya. yes lọlaani. ọ̀rọ̀ tí o ní bankẹ jẹ barahamu sọ àwọn afáàyè dákẹ́ wọn kó pẹtẹsì fi ẹ̀yin wá dé lónìí ẹni barahamu kì í ṣe sí ni. In the Ishan Akitab, about the Tayelaji. In the Ishan Akitab, Yaum be Mashad. Raouni Wakan Kadu, Ilia Wakalazo. What is the Modeloni? In the Ishan Akitab, Rakuto Bikalaye, go back try go back to go to Bitimo. Raouni, my Jakuma Muchi. Ankadu, Ilia Wakalazo, Mafi, Hatibarhamani Monye. Yes. I know good. I will go bunga. منه لكل ولكل من أنا. Bàbá tí ó jókòó yìí kì í ṣe ordinary ìpàdé ọlá o. Bí bàbá Lágége kì í ṣe ordinary mo máa ń sọ gbogbo èèyàn tó bá ṣe ìrẹ̀lá kẹrin foríjì mi o. Ọba wa ti kọ́ alẹ́ kọ̀ gan-an. Ìṣẹ́ pé Kùránì bá yé wa ni. Gbogbo àwọn ọmọ tí àwọn afárá bá fi ilẹ̀ sáyé. Ìkan ó wà nínú wọn tí ó máa jẹ́ bàbá wa. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ètò ẹ̀ ni wọ́n ní abúlémi ladunka wà lè yan ìkan ló sọ bẹ́ẹ̀ ìkan yẹn yẹ̀rísù ní wọ́n yẹ̀rísù mi ní àlìyà kúbà wọ́n jẹ́ àlìyà ìrọ̀díyà. ìkan yẹn ní gbogbo nǹkan yòókù ó dì mú méjì ò lè kọ̀ntrol ọ́fíìsì. àbòlí ladunka wà lè yan. èèyàn méjì ò lè kọ̀ntrol ọ́fíìsì gbogbo ọ́fíìsì yányán Tinubu ò fẹ́ wọ́n kàn yan vice president ni o ti ní bú náà ní méjèèjì o. wàlí yá yẹrísùn mi ní àlè àkúbà wàjà lìrọ̀ ìrọ̀dí yá. ẹ̀yà tẹ̀ máa sọ bí ti ọ̀bá Lágége pọ̀ wọ́n máa ń bá yàn du ọ́fíìsì. rárá ìkànnì kò sí ẹni tí wọ́n bá dùn tó farabalẹ̀. àbòlí mi lọ́dún kàwálí yá. kò sí ẹni tó wà lórí àga tí wàá sọ pé ọlọ́jà àtòyìn tó máa ṣàmì. rárá bàbá àgbàdo wà ló lè ṣàmì irú ẹ̀. àbòlí mi lọ́dún kàwálí yá. àwọn ọ̀làdé yẹn kò lè fíìtì ẹlòmíì. àbòlí mi lọ́dún kàwálí yá. wọ́n ní ìlú tí wọ́n fẹ́ yàn fún wa ní asọ̀rọ̀ kí ni wọ́n yàn. Yẹ̀rísù ni lójoogun bàbá ṣáà ní mi. wáyé yíṣu mi ní àlè àkúbà. àga lórí wa bẹ́ẹ̀. Yẹ̀rísù ní. láàrin bàbá ṣe òkàmọ́lé wa bẹ́ẹ̀. Yẹ̀rísù ní. yẹ̀rí gbogbo
ẹ̀ ló ti jogún yẹnyẹn wọ́n yẹ ní sùnì ní àlè àkúbà. àtúwá kábàámọ̀ jẹ́ àlìmùrọ̀ bìrọ̀ díẹ̀ wọ́n yẹ wá sọ̀tà kankan ní àwọn tó làgà. ó di nínú. ibi tó kílẹ̀ sínú. ìjà àlìmùrọ̀ bìrọ̀ díẹ̀ yóò dùn yín tí wọ́n bá gbé àga alẹ́ yín fọ́tà yín. níjọ́ tí àwọn bákàtí lùsì fẹ́ ṣe ni wèrè ti bá wọn. àsára dé bá wọn. màkì màtúlì mari ì. kábàá lọ abẹ́òkúta kọ́ yẹn. ilé àmàlùkọ́ bímọ. ẹ dákun champion Ìlọrin ẹja máa mẹ́tẹ́nì ẹ lọ. látọ̀sọ̀ wíìkì màtúlì àlìmọ̀ síwálé ajárí. gbogbo kálukú náà ń ta bàtí ibi táwọn bàbá wà nílọrin olúwa ni òfin alága bẹ̀yẹ dé o. màkì màtúlì mari ì. ẹgbẹgbẹ kútùbà tó fi ń ṣahun ó wà lọ́wọ́ ẹlòmíì nílẹ̀ bòmí. nǹkan kan jọ dàá fún àtàwọn bàbá yín tí wọ́n ti fún wọn tẹ́yìn òmù. àbí kó ẹgbẹ́ ọjọ́ gbá àtàwọn tí wọ́n di àwọn tí wọ́n jọ ní ìgbàpọ̀. ẹlòmíì ń pè wọ́n sí ìdáhùn. ẹja mẹ́ntẹ́nì àga yẹn dáadáa gbogbo ń tá a bá mọ̀ ní ká fi ṣe Islam. ẹ má jà lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọtí a máa kábàámọ̀ pé Ọlọ́run kẹ́ wa pọ̀ jù ní. ẹ máa tí wọ́n pọ̀ tọ́lọ́wọ̀n yálé wọn ni. kí ló pọ̀ tọ́lọ́wọ̀n lè parí ṣé kò ti ṣe bẹ́ẹ̀ rí ni àbó sọ pé wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́. subahana rabbika.